gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní Masoyinbo ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masoyinbo ń bí. Kamari Mama Soyinbo. Kamari Masoyinbo ń bí. Kamari Mama Soyinbo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yìí, ètò wa Masoyinbo. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé tó bá ti lórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan, ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún kan náírà owó yín ní báyìí o. Bẹ́ẹ̀ ṣe sọ, bẹ́ẹ̀ ni kò mọ̀, bẹ́ẹ̀ ni kò ṣe rí. Mo ti gbọ́. Lórúkọ Jésù. Àmín. Bí mo ṣe sọ, bí mo ṣe rò ló ṣe máa rí. Bẹ́ẹ̀ ṣe sọ ní ìsinyìí síta. Pé ìtẹ̀wé síta ń sìn. Pé kí ni? Èmi ò lè tún sọ, àmọ́ nǹkan tẹ́ ẹ sọ nígbà tẹ́ ẹ béèrè ọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni kò rí. Mo sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan, mo ní ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa Masoyinbo. Kí lẹ wá sọ lẹ́yìn yẹn? Mo ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ bá ti dórí ètò yìí. Kódà ọ̀rọ̀ tẹ́ sọ ń pa owó. Tí mo sọ nípa owó, mo ní ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà pé owó yín sì ní báyìí o. Ẹ má yí ọ̀rọ̀ yìí. Èmi ò fẹ́ràn kéèyàn máa yí ọ̀rọ̀ pọ̀. Nǹkan tẹ́ ẹ sọ lẹ́ǹkan. Mo ní owó yín ní báyìí o. Ìbílẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ó dáa. Ó wà bẹ́ẹ̀. Káfílẹ̀ bẹ́ẹ̀. Ó dúró bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ó dáa. Tẹ́ bá ṣètò iléeṣẹ́ kan àròtọ̀ tó ń jẹ́ Rematics, wọ́n ní tẹ́ bá lọ pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà pé ẹ máa lọ pẹ̀lú ọkọ̀ bọ̀gìnì kan. Mi ò mọ orí ọkọ̀ tán yà fún yín, yẹrí ń bẹ́tọ́ ni wọ́n yà fún yín o. Irọ́ o. Ọkọ̀ wo lélẹ̀? Ó fẹ́ jọ. Èmi ò mórúkọ ẹ̀ ṣá. Ṣùgbọ́n ṣé epo ni ó ń lo àbí iná? Èwo lẹ fẹ́? Elépo àbó níná? Èyíkéyìí ṣàṣà. Èyíkéyìí ó dáa. Iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ náà tí wọ́n jẹ́ leisure court, ilé ni wọ́n ń tà. Wọ́n sọ pé tẹ́ bá lọ pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ẹ máa gbalẹ̀ l'Abuja. Ọlọ́run á fún wọn ṣe o. Ọlọ́run á dẹ̀ fẹ́mi náà ṣe. Ó dáa, Ọlọ́run á fún yín ṣe, Ọlọ́run á bá wa ṣe. Wọ́n ní tẹ́ bá lọ pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ẹ máa gbalẹ̀ l'Ákúrẹ́. Ọlọ́run á fún wa ṣe. Ọlọ́run á fún yín ṣe. Ọlọ́run á bá wa ṣe. Ọlọ́run á fún wa ṣe. Kọ́lọ̀ máa fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ wọn o. Bó ṣe dáa nìyẹn. Bó ṣe dáa nìyẹn. Wọ́n wá ní iléeṣẹ́ kan náà. Ṣe rí i pé nǹkan tó fẹ́ fún yín. Iléeṣẹ́ kan náà Anyworks X ni wọ́n ń jẹ́. Tẹ́ bá fẹ́ ra nǹkan kí nǹkan lórí ayélujára, kẹ́kọ̀ọ́ gbà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín. Bóyá ẹ fẹ́ ra oúnjẹ, ẹ fẹ́ ra oògùn, ẹ fẹ́ ra lé àbí ẹ fẹ́ èèyàn tó bá bá yín tú. Àbí irú mọ́tò yìí. Àbí yọ mọ́tò yẹn, ọkọ̀ nìkan ni kò yọ. Ó ga ó tóbi, ó ga, Èdùmàrè ga ju ayé lọ. Àṣé ẹni tó mọ ní máa ń ṣe ni. Ó ga. Ẹja máa tẹ̀síwájú. A ti ń tẹ̀síwájú. Ẹja máa tẹ̀síwájú. Àwọn Anyworks X yẹn wọ́n ní pé ẹ wá sórí ètò ẹ ní ẹgbẹ̀rún lọ́nà 50 láti lè lọ fi ra nǹkan tó bá wù yín lórí ìkànnì wọn. Ṣé ìyẹn ó dùn? Ó dùn, ó dáa. Ó dùn, ó dáa. Kí lẹ yín ò láti ṣe? Kẹ́ dá ìbéèrè 10, kẹ́ má béèrè mí ìgbèdè Yorùbá. Kẹ́dẹ̀ mú ká yín náà. Àmàlà tẹ́ fún mi jẹ. Bẹ́ẹ̀ lẹ fẹ́ jẹ. Ó ń kùn mí lórun. Ṣé orun wá ń kùn yín báyìí? Orun ń kùn mí, àmọ́ mo ti jí báyìí. Ẹ ti jí? Nígbà tó kọ̀ ti lọ. Inú mi ò dùn. Inú yóò dùn, ó dáa. Ó dáa. Ìlú mọ̀ọ́ká nìyí. Kí náà fẹ́ bá mi rí? Ó yá. Orin yẹn ti pẹ́ o. Àwa tilẹ̀ àti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ léléyìí. Inú mi dùn. Kí ló fẹ́ bá mi rí? Kí ló fẹ́ bá mi sọ? Kí ló fẹ́ fi mi ṣe? Níbo lẹ ti yọ wá?
tó bá fẹ́ bá mi gbé ẹ máa bá mi nílé tó bá jẹ́ torin ó yá ẹ ṣá máa bọ̀ Niyola lélẹ́yìí o ṣùgbọ́n ó ní àwọn tó ṣe gbọ̀yìn nọ́mbà ìfẹ́ yìí ga o ìfẹ́ yìí le o ìfẹ́ tó la dùn bí oyin pẹ́lẹ́gàn máa sọ̀rọ̀ lọ́jọ́ tó bá korò dáwọn lóhùn adùn ló ń gbẹ̀yìn ewúro. Àwọn ẹlẹ́gàn nìyẹn. Àwọn ẹlẹ́gàn rẹ̀ kọ́. Àwọn ẹlẹ́gàn nìyẹn torí ìgbà tọ́kọ yẹn kúrò ń bẹ̀ ń sìn ijó ayọ̀. Ijó lèmi ò máa jó ẹ̀rín lèmi ò máa rí Èdùmàrè ti ṣẹ́gun mi. Kò burú. Ó dáa. Niyola wa rèé o ìlú mọ̀ọ́ká èwo lọ́wọ́ lókè. Èèyàn láti ṣọ́ra sọ̀rọ̀ ní kí ìlú ẹ má lọ ṣìwí àbí. Kí lẹ wá fún. Ká máa fọwọ́ máa sọ̀rọ̀ ní báyìí àbí kí máa fara máa sọ̀rọ̀. Ẹ tẹ̀síwájú. Ṣé èèyàn máa ń fara sọ̀rọ̀ ni? Bẹ́ẹ̀ni. Kí lọ́nà wo? Báyìí. Àbí báyìí. Kí ni àtọ̀ báyìí àbí báyìí? Àbí báyìí. Àbí báyìí. Ara ẹ̀ náà nìyẹn. Èèyàn fara sọ̀rọ̀ nìyẹn. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Èèyàn lè fara kí náà. Bẹ́ẹ̀ni. Báwo ni èèyàn ṣe ń fara kí? A máa sọ yẹn jọ mi. Ṣé ẹ ń ṣe eré àgbéléwò náà o? Bẹ́ẹ̀ni. Mélòó lẹ ti ṣe? Mo ti ṣe ẹyọ kan. Ẹyọ kan. Kí ni àkọlé ẹ̀? Mi ò ní lè sọ àkọlé ẹ̀ báyìí. Mo lè sọ ìtumọ̀ ẹ̀. Kí ni ìtumọ̀ ẹ̀? Ká gbé nǹkan mì. Ìgbémì. Ìgbémì. Bí ká gbé nǹkan mì. Bẹ́ẹ̀ni. Ó dáa. Báyìí fún wọn ní ìbéèrè. Kí ni ìyàtọ̀ láàrin èkuru àti ọ̀lẹ̀lẹ̀? Ọ̀lẹ̀lẹ̀ ni èyí tá à ń fi ẹ̀wà tá a bá lọ ẹ̀wà. Dáhùn fi ẹ̀wà tá a bá lọ ẹ̀wà. Tá a bá lọ ẹ̀wà tá a máa fi ṣe oúnjẹ tá a máa rò pọ̀ tá a dà sínú agolo. A wá sè tó bá ti dì a fata sí ọ̀lẹ̀lẹ̀. Ìgbà yẹn. Irọ́ mi sọ pé bí títò ẹ̀ ṣe jẹ́ nìyẹn àmọ́ ata ẹ̀wà ẹlòmíà fedé sí òróró àti àwọn nǹkan díẹ̀ tó ń jẹ́ dùn ẹlòmíì irú. Wọ́n fi irú sọ́lẹ̀. Wọ́n á fi ẹ̀mí ọmọ ní kálukú abití ẹ̀ àbí ìyẹn jẹ́ ọ̀lẹ̀lẹ̀. Èkuru jẹ́ èyí tó ń fi kí wọ́n fi ń ṣèkuru ṣàgbàdo ni. Wọ́n máa fọ ó dàbí ọ̀lẹ̀lẹ̀ ni àmọ́ wọ́n máa fọ kò dì bí ọ̀lẹ̀lẹ̀. Wọ́n máa fọ wọ́n á wá dín ta sí ìyẹn ní èkuru. Kí ni wọ́n fi ń ṣe? Àgbàdo abẹ́ ẹ̀wà náà ni ẹ̀wà. Ẹ má ṣe bẹ̀ ṣe tó ẹ ní bẹ̀rù Ọlọ́run. Kí ni wọ́n ṣe? Ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ má ṣe èwo ni tẹ́ ń fífú fílẹ̀ kí ni ilẹ̀ ń wá. Ìwọ ṣe jà ni eré làwa ṣe a ò bá ti jà wá. Mi ṣàyọ̀gì tìyín. Àbí mo gbébọn dání mi ọ̀rọ̀ láṣàjọ fi ń sọ̀rọ̀ yìí. Àbí mo ṣàrọ̀ra ń sọ̀rọ̀ ni àbí. Lẹ wá ń fọ̀rọ̀ nù mí lára. Má bínú. Ó dá ẹ bá mi pàtó fún wọn ẹ bá mi pàtó. Ṣé rí ṣe lẹ́kọ̀ọ́ yẹn. Kí ló sọ? Èèyàn gan tó lè kọrin tó lè sọ pé orin yẹn àbí eléyìí tẹ́ kọ tó fi sọ pé
Ṣodití. Ó Mo yá. sọ títí títí ó yá di Mo sọ tí. títí ó yá di tí. Bẹ́ẹ̀ ṣe hun ọ̀rọ̀ yẹn. Kí ni orin tó wà láàrin yẹn? Ó ní èwo nìyẹn. Tó wà láàrin ẹ̀. Mo sọ títí ó yá di tí. Dàpọ̀ sápá mi lórí. Ó yẹ kọ́ láti bẹ̀rẹ̀. Mi ì rántí o. Ibi tí mo jókòó sí yìí. Rántí orin. Ó gbóná fẹlifẹli báyìí. Bí àmàlà tó jiná gangan. Bí àmàlà tẹ́ jẹ. Bí àmàlà tí mo jẹ. Ó yá. Mo ń gbọ́. Kí ni ọ̀rọ̀ yìí ní Yorùbá? Yard. Ìkúrání. Àbà. Yard mi ò sọ pé ẹ máa wo kí ni yard ní Yorùbá. Ẹ máa gbọ́, should I give you 10 yards or should I make it 20 yards? Báwo lẹ ṣe máa sọ ní Yorùbá? Ọ̀pá. 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 Bí ọ̀pá aṣọ. Bí ọ̀pá tó fi ń wọn aṣọ. Ó yá, ẹ wá sọ ilé, should I give you 10 yards or should I make it 20 yards? Ẹ sọ ní Yorùbá. Ṣé kí n fún ẹ ní ọ̀pá 10 tàbí 20 ọ̀pá? Ẹ ṣé o. Kí ni Yorùbá ń pè ní ẹ má bínú. Kí ló dé tẹ́ fojú kọ mi mọ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn? Nígbà wo lẹ bẹ̀rẹ̀ sí ń kọrin? A ti tó bí ọdún wo ni? mi ò rántí. Tẹ́ ti ń kọrin. Mi ò rántí àmọ́ a ti tó bí ọdún 18 àbí 20 ọdún tí mo ti ń kọrin. 18? Ṣé kí ni ẹ? 20 ni kí ni ẹ? Tá bá mú 10 àti 10 tá a fi papọ̀ ìyẹn 20 àbí 5 lọ́nà 4 àbí 4 lọ́nà 5. Ó dáa, ẹ̀kọ́. Yóò fẹ́ràn bẹ́ẹ̀ ṣe bí gbogbo èèyàn ṣe ń Àṣà èwo ni ẹ̀dẹ̀ dẹ́rù bà mí. Irú ẹ̀rù wo ṣe bẹ́ẹ̀ ń dáhùn ìbéèrè ni? Tí ní gbogbo àyà mi ṣe jì. Mo fẹ́ mu omi tútù. Ẹ̀rù ń bà mí, ara mi gbọ̀n. Ẹ má wò pé torí mo kàn jókòó báyìí ẹ̀rù bà mí. Ó dáa, ẹ jọ̀ọ́ bá mú omi tútù wá fún wọn. Omi tútù ẹ ṣàánú omi tútù. Ó yá, ẹ tẹ̀síwájú. Ókè, bá mi ókè yẹn. Kí ni Yorùbá ń pè ní tóbi? Tóbi kọ́. Tóbi. Tóbi. Ó yẹ kí n mọ̀ àmọ́ mi ò mọ̀. Ẹ mọ̀? Òbí. Ní Tóbi. 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 Bí tọ́wọ́ pé ṣé ó fi tóbi náà mi? Àmọ́ mi ò mọ̀ ìtumọ̀. Rárá. Kí n má parọ́. Tóbi. Tóbi. Ṣíṣe rẹ̀ ayé ló dayé kínní. Tóbi. Obìnrin ló ń lò. Ti òbí. Obìnrin ló ń lò. Ẹni sọ̀rọ̀. Obìnrin ló ń lò. Tóbi. Ẹ ṣe jàre. Ó yá, ẹ bá wọn ṣì. Ẹ gbà mí o. Ṣé ẹ mọ̀ tó? Kí ni? Tóbi. Tóbi. Wọ́n ń wọ̀ ni. Wọ́n ń wọ̀ ni. Ṣé kí ni? ṣé kọ́mú ni àbí nǹkan tó fi ń wérí?
Àbí wọ́n máa ń wọ̀ sábẹ́ aṣọ. Wọ́n máa ń wọ̀ sábẹ́ aṣọ. Bẹ́ẹ̀ ni àwọ̀tẹ́lẹ̀ nítorí. Àwọ̀tẹ́lẹ̀ nísìnyí ẹ má sọ pé mi ò ṣe nǹkan kan fún yín o. Ẹ ṣe mẹ́wàá. Èèyàn dáadáa ní mí o. Ẹ ṣe ní gbára mi bí ìwà láwọn lè báyìí. Sọ ọ̀rọ̀ Yorùbá 5 tí àmì ohùn orí rẹ̀ jẹ́ dòdòmí. Dòdòmí. Ọ̀gànjọ́. Dòdòmí. Àjàpá. Dòdòmí. Ìjàpá. Dòdòmí. Àfòmọ́. Dòdòmí. Àfọ̀mọ́. Dòdòmí. Ha! Ìkà ni o. Ha! Kí mo ṣe? Kí mo ṣe? Kí mo ṣe? Kí mo ṣe? Ẹ̀mí mímọ́. Okay. Okay, yẹn la fẹ́ yọ yẹn. Ayé máa níkà o. Lo ọ̀rọ̀ 5 yìí nínú gbólóhùn kan kí ó sì ní ìtumọ̀. Owó. Owó. Owó àti owó. Ṣé mo lè ṣe lẹ́yọ̀ kọ̀ọ̀kan? Rárá o, gbogbo ẹ̀ ni o. Gbogbo ẹ̀ papọ̀. Owó. Owó. Ọwọ́. Ọwọ́. Ọwọ̀. Ọwọ́. Ọwọ́ ní respect, honor. Owó. Owó. Business. Ọwọ́. 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 Owó. Owó. Ọwọ́. 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 Àti ọwọ́. Kí ni ọwọ́? Ìgbálẹ̀. Ìgbálẹ̀. Bóyá ẹ lo gbogbo wọn kó nítumọ̀ owó. Ṣé mo lè kọ̀ọ̀kan àbí mi ò lè kọ̀? Ẹ kọ̀. Owó, òwò, ọwọ́. Ẹ kọ sí inú ìwé yín. Okay, yẹn ni mo fẹ́ yọ yẹn. Bàbá ṣàánú. Owó. Owó. Ọwọ́. 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 Ọwọ́ àti ọwọ́. Ẹ fi kọrin. Mo nílò owó láti fi ṣe òwò kí n lè ní ọ̀wọ̀. Lọ́wọ́ kí n lè ní ọ̀wọ̀ lọ́wọ́ àwọn ẹbí mi kí wọ́n má bàa fi ọ̀wọ̀ nà yín. Nà mí. Ẹ tún sọ. Mo nílò owó láti fi ṣe òwò kí n lè ní ọ̀wọ̀ lọ́wọ́ àwọn ẹbí mi kí wọ́n má bàa fi ọ̀wọ̀ nà mí. Ẹ fi kọrin. Mo ṣe máa fún mi lówó tí bá kíkọrin. Kí ló dé? Ó dáa. Nǹkan kékeré sì ẹ máa ní kó parẹ́, nǹkan kékeré ẹ máa ní kó parẹ́. Ṣé mo wá ní kẹ́ wá kọrin mọ̀ bóyá. Ṣé máa fún mi lówó? Ó yá, máa fún yín lówó. Ti gbọ́. Mo nílò owó láti fi ṣe òwò kí n lè ní ọ̀wọ̀ lọ́wọ́ ẹbí mi
kọ́ má bá fi ọwọ́ nà mí. Àṣà ṣe bá kọ́. Kọjá fún wa. Àṣà ṣe bá kọ́. Owó kì í sí bí o. Ibo la ti wá? Uléṣà. Uléṣà. Ilé ìbá wọlé ṣá. Mọye tí Tépo ń sọ nísìn tàbí tọkọ ń sọ. Èló lè pọ́ ń sọ? Mọye ẹ̀. Ṣé ẹ fẹsẹ̀ rìn débí ni? Ọ̀rọ̀ ni o. Ó sọ pé mo máa fi voice note ránṣẹ́ dípò text message nítorí mi ò fẹ́ misconception nípa nǹkan tí mo fẹ́ sọ. Kí ni voice note? Kí ni text message? Kí ni misconception? Kí àwọn pé bá ṣe ń sọ Yorùbá nísìnyí nìyẹn. Mo máa fi voice note ránṣẹ́ sí ẹ dípò text message nítorí mi ò fẹ́ misconception. Ṣé mo lè sọ ọ̀rọ̀ yẹn ní bó ṣe yé mi? Àbí ó ní kò ṣáà sí àwọn ọ̀rọ̀ yìí nísìnyí, ọ̀rọ̀ Gẹ̀ẹ́sì yìí kò sí nínú èdè. Kò sí nínú èdè Yorùbá. Èèyàn kan náà ṣáà ló gbé òye ẹ̀ tó sọ di kíní. Ṣé kí n sọ bó ṣe yé mi? Gbogbo nǹkan tẹ́yìn sọ èèyàn kan náà. Ṣé kí n sọ bó ṣe yé mi? Ó yẹ sọ bó ṣe yé yín. Ok. Ṣùgbọ́n jẹ́ ká filẹ̀. Ó dà pé ok yẹn. Òun ni. Gbogbo nǹkan tó ti já yín ìbéèrè kan àti ok púpọ̀. Jésù ṣeun. Jésù ṣeun fún mi. Ìkìdá ọpẹ́ ló yẹ ọ́. Ó yá. Mo máa fi voice note. Agbohùn sílẹ̀. Kí ni agbohùn sílẹ̀? Ibẹ̀ ni kí n sọ bó ṣe yé mi. Ẹ lè sọ bó ṣe yé yín kó má wọlé. Ṣé kò wọlé? Kò wọlé. Àtẹ̀jíṣẹ́ olóhùn. Ó wọlé kò wọlé. Ṣé ó wọlé àbí ò wọlé? Ok, báwo ok. Ẹ ṣàánú mi. Lẹ́ẹ̀rin lò. Ẹ ṣàánú mi. Mo lè fi àsọjíṣẹ́ ránṣẹ́ dípò àtẹ̀jíṣẹ́. Nítorí mi ò fẹ́ misconception nípa nǹkan tí mo fẹ́ sọ. Mi ò fẹ́ ìdàrúdàpọ̀. Ó lọ ṣùgbọ́n tẹ́ bá sọ ó máa yé ẹni tẹ́ bá sọ. Tẹ́ bá sọ pé mi ò fẹ́ ìdàrúdàpọ̀ ó ti máa. Ṣùgbọ́n kí ni misconception òyìnbó pọ̀? Àṣìrò ni misconception. Bá mi yọ. Àbí? Kí ni mo? Àṣìrò ni mo sọ. Ẹ gbà. A kò fún yín ni. Ẹ kò lè sọ pé mo ṣe. Ẹ ṣeun. Àṣìrò. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún treasure? Ìṣúra. Pàtó. Mo ti kó ìṣúra mi lọ sílé ògo. Elége èèyàn kan nìyí elége. Èmi ò wá kí. Ṣé sísì o gbọ́ dáadáa mi ò gbọ́ Yorùbá o mi ò rí gírí kan. Ó yá. Parí òwe yìí. Adégbó má fọhùn. Èmi kò mọ̀. Nímú ẹyẹ oko ṣubú lé ní lórí. Nímú ẹyẹ oko ṣubú lé ní lórí. Ẹ̀mọ̀ kó ó dégbó kò sọ̀rọ̀
ẹyẹ náà ò ní mọ̀ pé èèyàn wà ń bẹ̀ ó kàn máa ṣù léèyàn lò ṣùgbọ́n tẹ ó ń ṣánko ó ń sọ ó ń kọrin ó ń á ní ó tó bá lọ ṣùlẹ lórí sí kó bá lọ tafà síbi kó bá lọ ìyẹn ni pé báwo lòwe yẹn ṣe yé yín sí. Ó yé mi ẹni tí ò bá sọ nǹkan tó ń dà á láàmú ìyà á jẹ gbé. Téèyàn bá dákẹ́ tara ẹ̀ á bá dákẹ́. Ọbọ máa lọ má jẹ́ kẹ́nikùnrin dá ẹ dúró. Má jẹ́ kó ṣe yí mi. Jọ̀wọ́ kúrò. ẹ jẹ́ ká tún kọ. Bọ́bọ́ máa lọ má jẹ́ kẹ́nikẹ́ni dá ẹ dúró má jẹ́ kó ṣe yí mi jọ̀wọ́ kúrò. Ṣé fi mí ṣeré agbóyáwèrè. Bí wọ́n bá ti kọrin. Ó yá. Ẹ bá mi kà. Kí ni inch ní Yorùbá? Honey, if you don't like I don't like high heels shoes, especially ones with more than 1 inch. Òṣùwọ̀n. Kí ni measurement náà? Honey, if you move an inch. A ní kò kí ń dúró sójú kan kinní kan ò kò lè dúró sójú kan kinní kan ò wọ nìkan inch nìyẹn. Ẹyọ kí lẹ̀ ń yọ? Ṣé mo halẹ̀ ni? Ìka. Ìwọ ni. Ta ni ẹ? Ìwọ ló. Ìka ni kí ni? Ìka ni kí ni? Ní kíni? Inch. Ìka ni. Ìka ni. Wọ́n ní ìka kò wọ̀ díẹ̀ wá ní wọ́n ní ìka kò wọ̀ ní fùrọ̀. Ìka kò wọ̀ ní fùrọ̀. Kò ṣe mi o. Ṣé ẹ̀yin ṣe náwó sí mi? Nǹkan tí mo nà rèé. Ó dá nǹkan tó. Ìka. Ẹ ṣé o. Ṣé ó ti tán àbóṣìkù? Ẹyọ kan tó kù lélẹ̀. Bàbá ṣàánú. Ọ̀rọ̀ onípọ́nà ni ewu. Sọ ohun méjì tí ewu túmọ̀ sí. Ewu orí. Ewu orí ìyẹn ni irun funfun àbí? Bẹ́ẹ̀ni. Ewu mo mọ̀ pé ẹranko ni. Irú ẹranko wo ni? Wọ́n á sọ pé a kì í réwú lọ́sàn-án. Tá a bá réwú lọ́sàn-án ewu ó wà láyìíká yẹn nìyẹn. Ewu ló léwu jáde lọ́sàn-án. Ìyẹn ni wípé a lè réwú lọ́sàn-án ṣùgbọ́n tá a bá ti réwú lọ́sàn-án ewu wà ń ta nìyẹn. Kí wá ni ẹ ti gbà kan ewu orí. Mo ti gba ìkan àti àbọ̀. Kí ni? Torí mo sọ pé ẹranko ni kẹ̀dẹ̀ ṣàánú. Ó dà ẹranko ni. Irú ẹranko wo? Ẹranko kí ló kọ kinní tí ò ríran lálẹ́? Ṣé òun ni àbọ̀ nǹkan? Tí ò ríran lálẹ́. Tí ò ríran lọ́sàn-án. Mo ní o. Kí ló ho? Omi.
Ó ṣe kí ni? Ó pakasọ. Ó há mi lọ. Òkété ni. Òkété. Kí ni? Kò sí nǹkan. Wọ́n ní a kì í réwú lọ́sàn-án. Ṣùgbọ́n a lè réwú lọ́sàn-án. Tá a bá réwú lọ́sàn-án, ìyẹn ni wípé ewu ló lé ewu jáde tó fi jáde lọ́sàn-án. Bóyá wọ́n fẹ́ pa ewu, wọ́n ti fi ìsà ẹ̀ níbí, wọ́n fi ìsà ẹ̀ níbí. Kò ṣáà ní dúró torí pé kò kì í jáde lọ́sàn-án, ó máa tú jáde. Àwọn èèyàn tó bá rí wá mọ̀ pé wọ́n ti fẹ́ pa níbì kan ló ṣe jáde. Owó kì í síbi o, ká má parọ́. Téèyàn bá ṣe ọmọ onínàkúnà, eléyìí téèyàn bá fẹ́ lọ kọrin, eléyìí gbórin jáde. Irú orin wo? Orin náà ń kọ, má jẹ́ kẹ́nikẹ́ni dá ẹ dúró. Ṣẹ́yìn kọrin rí? Alele, èmi ò kọrin rí. Ilé ṣe wá mọ̀. Ilé ṣe mọ iye tó fi ń kọrin. Yebo aṣá ń gbórin ta. Ẹ mọ̀ jàre. Ẹ jẹ́ gbórin ẹ dẹ̀ máa kọ sínú gíní. Kí ló wà ń bẹ̀? Niyola, ẹ bá mi pàtẹ oríṣi Niyola. Ẹ ṣé gan ni tẹ́ wá sórí ètò lẹ́nu, inú mi dùn pé ẹ wá sí orí ètò lẹ́nu. Ìgbà lẹ máa gbórin jáde. Ẹ kàn ń sìn, ẹ fowó fún mi. Eléyìí gbórin jáde. Gbórin jáde. Ó gbórin jáde. Ó gbórin jáde. Ó gbórin, èmi mọ̀ kó gbórin jáde. Kàkà kẹ́ ẹ gbówó wá, ká gbórin jáde fún yín. Ẹ ń pamọ́ra. Olúwa ṣe mí lóore o, bóyá. Olúwa ṣe mí lóore o, mi ò lè pa mọ́ra. Ó dáa. Ẹ ṣé gan ni tẹ́ wá sórí ètò lẹ́ni, a ní eléyìí fún yín láti fa omi yín. Eléyìí àpẹpẹ ẹ wá síbí leléyìí. Màmá fi sùn. Ẹ máa fi rọrí. Mo máa fi rọrí sùn. Ẹ máa fi rọrí sùn. Ìwé náà wà níbí fún yín. Mo mọ̀ pé ẹ fẹ́ràn ìwé. Bẹ́ẹ̀ni. Màá fún yín ní ìwé mi kan. Kí ló wáyé. Màá tún fún yín ní àwọn ìwé mi. Ẹ jọ. Màá tún yá yín níwèé. Ẹ yá mi, ẹ fún mi. Ẹ máa dá padà. Èyí tí n bá yá yín, ẹ máa dá padà. Máa dá padà. Èyí tí èwo ni ẹ ṣé gan ni tẹ́ wá lẹ́nu. Ẹ ṣé inú mi dùn láti gbàlejò yẹn bí ẹ bá mi pàtó fún Niyola. Adúpẹ́ lọ Ọlọ́run ọba mi Elédùmarè ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ nígbà tẹ́ni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílé ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbé náà pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ àtúntì ṣe tòní o. A fún wa lórí ọ̀fẹ́ láti tún ṣe tẹ̀mí. Tẹ́ bá fẹ́ kópa abẹ́ fẹ́ gbọ́ wa lórí ètò, ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ̀n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ́ fi ń wà ní sáà yìí. Ọlálékàn Fábílọ́lá lórúkọ mi, èjì ọba ní mi ọmọ òlàlẹ̀ ọmọ ajígbàgbà rẹ̀ arégbèjì sọ̀dọ̀ fi roko arégbè dọ̀rọ̀ ọ̀dọ̀ fi bọ̀ àlédèjì ọba kó tó dìgbà míì. Ire o. Ìtìjú ọ̀lẹ́wulẹ̀ fún gàdá ṣẹ́rù bà mí. Èdè ni màá sọ ọ̀rọ̀. Mo kàwé yanrantí, mo gboyè gíga fásitì. Èdè òyìnbó la fi ṣe, wọ́n tún kọ́ mi ní faransé. Gbogbo ẹ̀ ló mọ́yán lórí, àmọ́ ẹ wo ohun tó wú mi lórí. Èdè mi dùn ó mórí mi yá, ojoojúmọ́ ni ó máa sọ. Ẹ yé pé ní vernacular, ẹni lọ́gbọ́n lórí ló lè sọ. Àwọn ọmọràn ló lè gbọ́ o. Ẹ̀yin olóye ẹ sá máa fòye gbé. Gàṣà. Masoyinbo.